Jésù. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bá mi kọrin kó tó jókòó. Kí tó kọrin yìí, kó má bàa sí àfojúdi. Ṣé o pé oríṣi èèyàn mẹ́ta ló wá sí church lénìí? Ọmọ Ọlọ́run, ọmọ ewúrẹ́ àtọmọ ajá. Pa fóònù ẹ. Kò sí aláyèrè kan tó fẹ́ pè ẹ́ ní ìṣẹ́jú yìí. Olórí burúkú ènìyàn àti èṣù ló máa fẹ́ pè ẹ́. Tí fóònù ẹ bá dún, o ní mo lọ lé o. Má jẹ́ ń purọ́ fún ẹ. Màá ní eléyìí sí ọmọ máa ní kán dá síìmù ẹ padà. Àti síìmù o àti fóònù yẹn màá ní kán fọdà. Olúwa yóò gbàdúrà wa. Àmín Jésù. Ó yẹ kí n dúpẹ́. Ó yẹ kí n dúpẹ́. Ọpẹ́ yẹ ó bàbá. Ó yẹ kí n dúpẹ́. Kí ló yẹ ká ṣe? Ọpẹ́ yẹ ó bàbá. Àtẹ̀mí o, àtẹ̀rẹ́ ilé mi. Àwọn aláyé, àtiwọ́ aláyé. Ó yẹ kí n dúpẹ́, dúpẹ́. Ọpẹ́ yẹ ó bàbá. Ó yẹ kí n dúpẹ́ o. Ó yẹ kí n dúpẹ́. Ó yẹ kí n dúpẹ́ o. Ọpẹ́ yẹ ó bàbá. Ọlọ́run akiri ṣoore. Ó yẹ kí n dúpẹ́. Àtàlélọ́gbàdàn o. Ọpẹ́ yẹ ó bàbá. Àtẹ̀mí o, àtàrà ilé mi. Àwọn láyé, àtiwọ́ láyé. Ó yẹ kí n dúpẹ́. Ọpẹ́ yẹ ó bàbá. Ẹ jẹ́ kí a jókòó. Let's be seated. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba ìyanu. Thanks to the Most High God, Ọba tí kò jẹ́ asukún ẹnikẹ́ni. the God who has made it impossible for us to weep. Ọpẹ́ ni fún Ọlọ́run Thanks be to Him tí kò jẹ́ kí a mọ ibi nínú ìjọ yìí. for preventing us from all forms of evil in this church. Pàápàá mo jókòó mo rò ó mo sì ń kà á níṣẹ́jú ní wákàtí. I especially took time to sit and think about Kò it. jẹ́ asukún lórí àwọn ọmọ wa. We have not wept over our children, Bí ìjì bá wù kó tẹ̀ ṣe wù kó fẹ́ tó. no matter how hard the storms of life might be. Ọlọ́run jẹ́ asukún lórí wọn. God has made us laugh over our children. Ó kọ́ wa yọ nínú ewu tí a mọ̀ àti tí a tiẹ̀ mọ̀. He saved us from all forms of havoc. Bó ṣe wu ọ̀tá kán máa gbé dẹ́sẹ̀ gbé ògiri pé ẹ jẹ́ ká tiẹ̀ gbáriwo nǹkan tó tiẹ̀ máa ṣẹlẹ̀ níbẹ̀. As much as the enemy seems to wait for us to cry out in sadness, Fáwọn tó ń sìn ní òtítọ́ àti òdodo, for those who worship Him in truth and in spirit, a máa yìn o. we praise Him. Arábìnrin yẹn ó ṣèjẹ́rìí ó ní pé nǹkan kú sílé òun, igbá, àwo, gbogbo ẹ̀. Ṣé wọn pé nígbà míì tí o bá lọ bá pásítọ̀ tó bá ń tà àti sòótọ́ ọ̀gbà míì, ẹlòmíà dàbí lójú ẹ̀ pé òun dà láàmú, kí ni ẹ̀ máa ti ṣe ẹ̀ tún change ẹ̀. Ṣé wọn pé èèyàn ló ṣòro jù àti bá èèyàn sọ̀rọ̀ àti explain kan fún èèyàn ó ṣòro púpọ̀. Àti ní sùúrù ó yá tún change ẹ̀. Tó bá tó stage kan wọ́n gan fúnra rẹ̀ wàá wò pé ṣé kò yẹ kó òun dẹni láàmú. Mo dúpẹ́ nítorí Ọlọ́run kò pa èmi lẹ́kún lórí yín. Ṣorí èmi ni kẹ́ máa bá dúpẹ́ jù tí a bá ti ń ṣe Sunday báyìí. Tá a ka ìwé ìròyìn ibi lórí ẹnikẹ́ni, èmi ni kẹ́ máa bá dúpẹ́ jù. I am the most Nítorí pé tí nǹkan kan bá person on ṣẹlẹ̀, earth right now. ayé akọ́ béèrè wọ́n ní ṣé wọ́n pé inú bí ẹlòmíì kó ń wá síbí, inú tún bí ẹlòmíì pé máa burúkú yẹn ní church ẹ̀ ló ń lọ. Òun lọ́jọ́ ìṣẹ́ máa burúkú yẹn ó yẹ kó nǹkan kan ti ṣẹlẹ̀ sí ẹ náà
kí máa yẹn kí lè mọ̀ pé máa yẹn ò tiẹ̀ ní nǹkan kan kò ní agbára kò ní nǹkan kan ṣó mọ̀ ṣùgbọ́n Ọlọ́run tí ò gbà fún ọ̀tá ó jẹ́ kó ṣeé ṣe fún wa ní gbogbo ìgbà. sórí pàápàá jùlọ àwọn èèyàn tó gbàgbọ́ tọkàntọkàn àwọn tó gbàgbọ́ tinútinú àwọn tó ń ṣe iyèméjì sọ fún àwọn ẹlòmíì tó máa ti wá ṣọ́ọ̀ṣì báyìí tó máa lọ ṣọ́ọ̀ṣì kan lónìí wọ́n á sáwọn dá ṣọ́ọ̀ṣì lọ́la wọ́n á gba sílé aláàfáà wọ́n á gba sílé aláwo wọ́n á tún ṣe kò sí nǹkan àrà tí wọ́n ní dá. They keep doing all sorts of things. ó wà sórí tábà tí ń ṣe anointing oil yẹn kí má ilé ìtẹ̀lẹ̀ rí lójúkorojú ká má sọ mí o wàhálà ẹlòmíì á wá pẹ̀lú àwọn òrùka tó máa ń tà nínú ní ẹ̀bá ọjà òrùka ààbò òrùka gbẹ́kúyẹrí òrùka ẹ̀yọ́nú. wàá kàn wò pé á dẹ̀ wọṣọ àdúrà. And you wonder this person is putting on a prayer jọ èèyàn ni mí o irú ẹni tó wà bọ̀ lọ́dún ẹ ṣé ọ̀rọ̀ ẹ máa tẹ́ lára ṣá. You know I am human. When such a person comes, you would not be mindful of him. Ìmọ̀ràn ni o. It is a piece of advice. Torí kádùá ẹ lè gbà níbí má ya ilé kiri tó bá ya ilé kiri wàá kàn máa sìn wọ́n wá wàá máa jókòó síbẹ̀ ni. For your prayers to be answered, please do not move má from dúró one nígbà place to the tí other. a bá ṣe èsì tán má wàá disturb nítorí pé àdúrà ẹ ò lè gbà. If you do that, do not bother to wait to see. O rí pé aláìnítẹ́lọ́rùn tó wá síbì kan wọn ló mú tọrọ wá wọn ló ṣáájò wọn ní kó mú 20,000 wá ètò ẹ bá fẹ́ ṣáájò tí wọ́n fẹ́ ṣáájò pé o fẹ́ ṣáájò báyìí ájò tèmi bẹ̀rẹ̀ látòrí 20 million 10 30 5 million 3 million 500,000. èèyàn mélòó lè sọnù yín. ó béèrè rí pé ọṣẹ tá a máa ń gbà ẹ ṣé wọ́n lọ ń fọ́ ṣọ́ọ̀bù ọlọ́ṣẹ ni tó ń fún yàn lọ́ṣẹ. àwa rí ẹni tó yẹ pé ayé ẹ ti bàjẹ́ ó tún wá ń wọ́nà káyọ̀ tún bàjẹ́ mọ́ ọṣẹ yẹn tó bá tún ń wẹ̀ nígbà tó ń ṣe tó ń sá kiri ayé ẹ ń bàjẹ́ sí ni o lè work fún ẹ ẹni tó bá ti ń ṣe iyèméjì má wá àdúrà ò lè gbà nínú ṣọ́ọ̀ṣì. If you are not a strong believer, you would not have answered prayers in this church. sórí àwọn tó wá ń ṣe é gbogbo akọ́ló lè ṣe é ṣùgbọ́n àwọn kan wà wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni pé bàbá wọn ló ní church bẹ́ẹ̀ ni pé ìrandíran wọn ló ní wọ́n ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n ń ṣe nǹkan tọkàntọkàn bẹ́ẹ̀ wọ́n ń ṣe tẹ̀mítẹ̀mí wọ́n rí wípé ohun tá tó máa jẹ́ àtàwọn tó ń jẹ ó wà ní ṣọ́ọ̀ṣì. They do things because they know whatever they want to be and what it is they want to wọ́n ń ṣe gbogbo nǹkan tó bá wò wọ́n wà wọ́n títí wà ní ṣe lè tiẹ̀ bá primate tán ṣá. You wonder why those people are like that. Are they actually related to the man of God? Ọlọ́run nìkan ló lè san ẹ̀san iṣẹ́ wọn fún wọn. Only God can reward them. Kò ń ṣe ènìyàn. It is not man. àwa máa ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe tó mọ̀ ọ́ ṣe ìjọba ẹlòmíì wà wọ́n ń ṣe ń bì í nítorí ohun tó máa jẹ gangan We thank those who do things from their heart, and we know there are some people who do things because of what they can get from those things. ṣùgbọ́n àwọn kan ń ṣe nítorí pé ohun tó ń jẹ níwájú Ọlọ́run. But some do things because of what they want to become before the Lord. gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ìtakuntakun Those of you nítorí who ohun tẹ́ jẹ àti ohun tẹ́ wholeheartedly, jẹ tẹ́ fi ń ṣe takuntakun tinútinú ilé yín àtọ̀nà yín kò ní dàrú láéláé. Ní Jésù. Ọlọ́run yìí kò ní kọ̀ yín sílẹ̀ láéláé. Àmín Jésù. ẹni tó ń ṣiṣẹ́ fún Ọlọ́run a person who walks with àwọn kan God, ti wà wọn ò ní dúró wọn ò ní jòkó wọn máa sá sókè sá sódò sá some people sílẹ̀ do not even wọn á máa have the bójú time tó to gbogbo sit nǹkan. in the church. They try to make sure things go on smoothly in the church. tó bá ní ó yá kò ń ṣe àwọn kan máa ní àwọn abẹ́ jẹ àwọn abẹ́ mu tó bá fẹ́ kú àwọn fẹ́ kú pẹ̀lú ẹ o rí pé olè ni wọ́n. They are not people who make fake promises. ṣé olè kan ni wọ́n. Some people èrò make ni fake wọ́n promises pa and nothing but àwọn kan tí wọ́n bá mi rí tó wà nù ṣọ́ọ̀ṣì wọ́n ní sà àwa wá àbá yín jẹ àtúbà yín kú. Some people have come to tell me all Ó rí sorts pé irọ́ ni wọ́n of pa. things and lies. Bẹ́ẹ̀ ni Olúwa mi. a ní I àwìn know dá they are nothing but bóyá lies. wọ́n ní àwìn eat and die with you. They promised to eat and die with the man of jọ God. kó tẹ̀lé táyé kẹ́hìndé ni wá ṣé tòótọ́ ni ṣá.
Even if we were twin, is bẹ́ẹ̀ it tí wọ́n pè yàn Ọlọ́run ò ní sọ̀rọ̀ wàá kàn rẹ́rìn wà lẹ̀ ṣe but you know, as àdúpẹ́ a man of God, you just smile and thank them. wàá kàn máa wò wọ́n wọ́n mọ̀ pé ẹni yẹn ti ní àrùn ọpọlọ. And you just tell yourself the person is mentally derailed. gbogbo ẹ̀yin ọkùnrin tí ẹ jáde tí ẹ ní primate friend yín tẹjá ìlànà tẹ kéde lọ fún Ọlọ́run ló máa dúpẹ́ lọ́wọ́ yín o. All members of Adúpẹ́ the ṣé o. private friends group, the Lord will bless you and reward you. sọ pé àwọn ẹni wọ́n wà ń bì wọn ò ṣojú ayé wọn ò tẹ̀ jẹ́ mọ̀ ṣùgbọ́n mò ń rí bọ́n ṣe ń ṣe wọ́n tún ṣe oúnjẹ wọ́n tún jẹun wọ́n tún wà lọ́wọ́rọ́wọ́ Ọlọ́run ló máa dúpẹ́ lọ́wọ́ yín. These people do things from the bottom of their hearts. They do not do things because they want to please me or anybody. They just do things because they want to serve God. ẹ̀yin tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin lẹ́ni èmi kọ́ mo ní ṣọ́ọ̀ṣì o I am not kò ń ṣe Ayọ̀délé the ṣọ́ọ̀ṣì tí owner bá of kú the lè ní church. Ayọ̀délé kankan ò lè ṣe primate o If ó lè jẹ́ tó máa ṣe Ayodele òsín bì dies, another ó lè Ayodele jẹ́ ọmọ cannot ọdún kan own ló the máa church. ṣe. It might even be a 1-year-old ó wá lè child jẹ́ that ọmọ could run tiẹ̀ the church. gan tó wà nífẹ̀ẹ́ yẹn gan lọ́lọ́run máa wá lò. It could even be Oh, wá rí your bọ́lá own ṣe child ṣiṣẹ́. that you do not love. Can't you see the way God does his things? a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun Ọlọ́run á ran gbogbo yín lọ́wọ́ á dẹ̀ ran iṣẹ́ yín lọ́wọ́ á ran lé yín lọ́wọ́. It's Ẹ each and every Jésù. one of you. kí n gbowó fún yín kò tó nǹkan If I give you money, it is nothing. ṣùgbọ́n Ọlọ́run nìkan Only God. láwo nǹkan tó ń dun ní kálukú yín That to look at things that hurt every one of you. tá a ṣe fún yín. I will perfect Àmín things in your Jésù. life. ẹ ṣe àdúpẹ́ o. Thank you very much. ẹ tẹ̀lé wá sí ṣe Yorùbá kan náà ní ṣọ́ọ̀ṣì wa ní Ṣọpẹ́ lọ́hùn. And for everyone dúpẹ́ that lọ́wọ́ attended yín the pé ẹ ṣé o. videos at the Shokwe parish, we Ọlọ́run á thank ran you as gbogbo yín well. lọ́wọ́. May the Àmín Lord Jésù. help you gbogbo ẹ̀yin ọ̀dọ́ pátápátá The youth, ẹ ó ṣe oríire. Àmín Jésù. ẹ̀yin ọ̀dọ́ wọ̀nyí ẹ dàgbà Àmín Jésù. á ní fojú sunkún ẹnikẹ́ni. Àmín Jésù. ẹ̀yin ọ̀dọ́ wọ̀nyí bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run alààyè Ní orúkọ Jésù. sórí ẹ ó ju èmi lọ. Àmín Jésù. sórí ibi táwa ṣe dé ó tiẹ̀ kéré tí yín á ju ti gbogbo èyí táwa ti ṣe lọ. Àmín Jésù. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọ̀dọ́ náà bákan náà ẹ ṣeun. I thank the youth as well. dóò kan ṣe gbogbo àwọn ọ̀dọ́ yẹn náà ṣe pé ó lé wà ní àwọn ọ̀dọ́ yẹn náà. You know, though we have robbers a among sọ the àwọn youth, yẹn o we are not talking about the wrong ṣùgbọ́n àwọn ones. ọ̀dọ́ alálùbáríkà We are talking of the blessed youth. ni mo dúpẹ́ lọ́wọ́ yín. I thank you. tí o bá ti bímọ tọmọ Yorùbá ti ń ṣe dáadáa wọ́n If fi you bò. have a child and the child Tusita. does not behave well, do not cover him up. àmọ́ ẹni tó lè bẹ tó lè ràn ẹ́ lọ́wọ́ lórí ẹ̀. We do not know who can help you with that kind of a But child. àwọn míì àwọn ìyá mi wọ́n ti fọwọ́ ara wọn bà ṣe ọjọ́ alẹ́ wọn jẹ́ fún ara wọn. But some mothers have actually ruined their own futures themselves. ẹni fọwọ́ ara yín ṣera yín o. I'm just gbogbo ẹ̀yin pátápátá tí Ọlọ́run ń lò bí ọkọ́ àti àdá tí ẹ̀ ń gbàdúrà fún ìjọ yìí mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣeun. I thank everyone who works in the Lord's vineyard, wípé Ọlọ́run á dẹ̀mí gbogbo yín sí. that the Lord will preserve your life. ní ọjọ́ orí ayọ̀ yín nínú ìjọ yìí àníwọ̀ ẹnikẹ́ni yín tì. And we just that you will not be found wanting on the day of your happiness. kí lẹ lọ ń ṣe ní ṣọ́ọ̀ṣì náà ohun bẹ́ẹ̀ ò ní fọ́ sí yín o. And we just orin kan ni mo fẹ́ fi kẹ́yìn gbogbo ẹ̀ nítorí pé tí bá ní kí n máa dúpẹ́ máa dúpẹ́ kọjá àlà máa dúpẹ́ kọjá time. I would wrap everything up with a song àtẹni tó ṣe rere for the person who àtẹni tó does ṣe good burúkú and the one who does evil àtẹni tó kù díẹ̀ káàtó and the one who is not so good enough àtẹni tó fi tẹ̀mítẹ̀mí tọkàntọkàn ṣe. and he who does things wholeheartedly. mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o. I thank all of you. Ọlọ́run á dẹ̀mí gbogbo yín sí fún mi. We just gbà tí Jésù dé láti bí ibi tẹ́mi ṣọ̀nà ṣọ̀nà tó ní wáyé yóò fi dé. A lè wí pé àwòrán tán ara tó lè wá dídán lókè. Jí o máa tán níbi tẹ́mi ṣọ̀nà ṣọ̀nà Olúwa yóò dé. ẹ ṣé.
Thank you. jókòó. And you may please be seated. Olúwa yóò wà pẹ̀lú gbogbo wa. Àmín Jésù. Ní dójú tì ẹnikẹ́ni wa. Àmín Jésù. Nǹkan tẹ́ ẹ̀ ń rí tínú yín dùn kò ní pa yín lẹ́kún láéláé. Àmín Jésù. Gbogbo nǹkan tó máa jẹ́ ìgbéga fún yín, ọjọ́ ìgbéga yín àní wá yín tì. Àmín Jésù. Ẹ ṣé púpọ̀ lóbìnrin, lọ́kùnrin, lọ́mọdé I thank àti àgbà, everyone, male, onílé female, àti àlejò. young and old. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bá wa ṣe tó fi da tọ́lọ́run ń lò ní òtítọ́. Ẹ ṣeun. Ẹ̀yin akọrin, ẹ ṣé púpọ̀ náà. I thank the Àti ilé choir. tó dá ń bẹ̀ àti ilé tó dá ń bẹ̀ tẹ́ ṣe àdúpẹ́ pẹ́ We've ṣe. seen the good and the bad deeds you've done. Sórí èmi mo wá fẹ́ jẹ́ kó wá dúpẹ́ kan sìn tó ń fẹ́ jẹ́ sórí tí Ọlọ́run bá ń ṣe nǹkan ẹlòmíín wà ewu kan akọ̀rẹ́ kọjá lórí ẹ̀ bẹ́ẹ̀ tí ewu yẹn ó lè má yé tó bá ń sọ akọ̀mọ̀dá kí ló wá ń ṣe ni tó wá ń ṣe báyìí tó ń ó ṣe wá emphasize kìíní kí ni ó ṣẹlẹ̀ ṣe bí nǹkan kékeré lásán bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ìdílé pẹ̀lú mi wọ́n á béèrè lọ́wọ́ èmi kán tó bí ẹnikẹ́ni. When God does things, we wonder why such wọ́n á sọ yí pé person is testifying ṣé so màá much tó on máa ń lọ it. kiri yẹn ṣé màá yẹn ò rí ni But ṣé if kò mọ̀ anything ni. had happened to the Pelumi family, I would be questioned. no oríṣiríṣi nǹkan làbá máa gbọ́ We lọ́tún hear about lọ́sì so many things. ewu kékeré ní lójú tiwa It looks so ṣùgbọ́n náà ẹ̀mí small nǹkan to tó us, tóbi tó pọ̀ ni. but spiritually it is something big. Ọba tí ò jẹ́ asukún akọni ènìyàn ni tí ò jẹ́ asukún tí ò jẹ́ asukún tó yàn sọ pé ẹ jẹ́ ká dìde 1 minute silent kan ọba àwọn ọba láàánú nítorí ti tèmi nìkan kò ń ṣe nítorí tiwọn àwọn ò mọ nǹkan kan ó mọ̀ yí pé ẹrù yín ìṣòro tèmi ni You do fáwọn not tó ń know sìn ní your o kò ṣe problems gbogbo yín are o my problems too. fáwọn tó ń sin Ọlọ́run lótìtọ́ àti òdodo. But this is just for those Tí who serve anything Him bá in spirit ṣẹlẹ̀, and in truth. wọn pé èmi náà wà ní trouble nìyẹn. If anything goes wrong, I will also be in trouble. Nǹkan tó ń jẹ́ ìṣòro yín òun ní gbogbo ìṣòro ti tèmi. Your problems Tí ò are bá my ń ṣe bẹ́ẹ̀ problems. èmi ò ní jókòó báyìí wọn kàn máa wò pé kí ló kàn mí pẹ̀lú ti. If it's not so, I would not be Nítorí ohun seated tẹ́ like ẹ this. jẹ àti ohun tẹ́ ẹ jẹ lọ́lọ́run ṣe pè mí. God has called me because Mo dẹ̀ of mọ what nǹkan you would tọ́lọ́run eat pè mí and yẹn what you fún. would become. Wípé kò jẹ́ ká sunkún nínú ìjọ yìí. And we thank Him because He has not made us Pé kò weep jẹ́ for àmọ́ His church. ìbànújẹ́. We've not known sadness for a day. Wípé kò sọ pé oní wàhálà máa yẹn gan jẹ pọ̀. He has not let the enemy mock us. Bá mi lè lórí ẹsẹ̀ rẹ. Má rò ó pé èèyàn kan ló ń bá ké èmi ló ń bá hallelujah yìí wípé Do not Ọlọ́run ò think jẹ́ ń you're gba rejoicing lẹ́tà with ọ̀fọ̀ lórí anyone, ẹnikẹ́ni yín. but you're rejoicing with me for Kò I've jẹ́ not ń rí received the ìbànújẹ́ bad lórí news of yín. any one of you. Kò jẹ́ ń sunkún ìkorò lórí yín. I've not wept over any one of you. Kò jẹ́ kí n sálàkàlàkà lórí ẹnikẹ́ni I yín. have not run helter-skelter because of you. Fún ti tèmi àti Ọlọ́run alààyè. Because of myself Bá mi kí and hallelujah God. méje tó rinlẹ̀ sí Ọlọ́run alààyè. Hallelujah, 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 hallelujah. Ẹ ṣeun. Thank you. Ọlọ́run á gbàdúrà gbogbo yín. Àmín Jésù. Inú yín á dùn. Àmín Jésù. Ayọ̀ yín á kún. Àmín Jésù. Ẹ̀mí gbogbo yín ni yóò gùn. Jésù. Mo lẹ́mí gbogbo yín ni yóò gùn sẹ́. Kò mí kẹ́nikẹ́ni yín kú o. I do not want any of you to die. Ikú kọ̀ọ̀kan rẹ̀ nípa ẹnikẹ́ni yín. Àmín Jésù. Sórí àwọn tó ti ẹ̀dá àgbàgbọ́n náà kò mí kọ́ kú. I do Nínú not ìyá even tó lọ want pọ́ lọ́rùn the aged Èlíjà ó ones ṣe. to die. Ọlọ́run Babátúndé ó ṣe. Ṣé ìyá yẹn wù mí kó Even kú our ni? mother, Ọlọ́run of Elijah, we do not want Òun mi her kí to ìyá náà die. kú. Bó ṣe wù kú ṣe bá kú díẹ̀ kó súnmọ́. A tún ní Ọlọ́run tún ti yọ òun o kò mí kó kú. Even when she's almost near, she tells us God has not allowed her to leave us. Mi ní mọ̀ bànújẹ́ lórí ẹnikẹ́ni yín o. Àmín Jésù. Ọlọ́run mi á túbọ̀ máa ṣọ́ gbogbo yín. Àmín Jésù. Á máa dẹ̀mí yín sí. Àmín Jésù. Ẹ ṣé. Thank you. Ní ìṣẹ́jú díẹ̀ torí táìmù ti lọ. In a few minutes, Ǹjẹ́ òun rí ojú rere Olúwa gbà? do you see the favor of God?
ẹni tó wọlé ẹ̀ tó rí pé gbogbo nǹkan kú eṣinṣin kú igbá kan ojú rere Olúwa ni. The person who got into our apartment and saw so many ẹni tó sùn tó animals, jí a ní ayọ̀ insect àti died in àlàáfíà the room, ojú rere Olúwa has lórí. just gotten the favor of God. ẹni tí ó jẹun tí oúnjẹ ò sápa lórí ojú rere Olúwa lórí. A person who eats and has the food digested ẹni tó lọ sí easily ipò has lóyún gotten tó the bímọ favor láyọ̀ of àti God. àlàáfíà ojú rere Olúwa lórí. A pregnant woman who gave birth easily has seen the favor of ẹni tó God. jáde tó wọlé láyọ̀ àti àlàáfíà ojú rere Olúwa lórí. A man who goes out and comes in easily has only witnessed the favor of ẹni God. tó rìnrìn àjò tó bọ̀ láyọ̀ àti àlàáfíà ojú rere Olúwa A lórí. person who embarked on a journey and returned safely has only witnessed the favor of God. owó nìkan kọ́ la fi ń rojú rere Olúwa o. We do not see God's favor with money alone, torí pé èrò tiwa ni pé tí n bá ìlówó mi tí rojú rere Olúwa. because we believe if we do not have money, we have not seen the torí gbogbo àwọn tó favor ń of ṣiṣẹ́ God. níwájú Olúwa tó ń ṣiṣẹ́ tọkàntọkàn tẹ̀mítẹ̀mí You see, everyone who works in the Lord's vineyard ojú with rere his Olúwa heart náà rí o. has only witnessed the favor of God. ẹni tí ó ní àlàáfíà A person who has good health ó rojú rere Olúwa. has the favor of God. ẹni tó ń rí jẹ tó ń rí mu ó rojú rere Olúwa. A man who can afford his daily meals has the favor of God. ẹni tó Olúwa sọ fún pé báyìí lolúwa wí A man who receives a prophecy ó rojú rere Olúwa. has the favor of God. ẹni tó ń ṣe déédéé ó rojú rere Olúwa. A man who is up and doing has seen only the favor of God. ẹni tí nǹkan yé ó rojú rere Olúwa. A man who has understanding has the favor of God. ẹni tó mọ nǹkan ó rojú rere Olúwa. A man who knows all things knows the favor of God. òróró ọmọdékùnrin ó ní ejò wọlé òun bẹ́ẹ̀ tó ṣe ń sọ yẹn bí ṣeré bó jẹ́ ejò yẹn ń sìn ó wọlé ó ṣe jàmbá ṣé o mọ̀ pé a máa wo strength jàmbá yẹn ọpẹ́ àápọ̀ jù báyìí lọ. The young man who talked about But a máa mú mistakes pé in his apartment does not kọjá know ṣáà the sọ ṣáá efficacy of what God jẹ́ ń has sọ done. jẹ́ ń sọ anyhow He just says it should say it the way it feels. ojú rere ni. It is God's favor. ṣé òun rojú rere Olúwa Do you witness God's ní favor ìwọlé ìjáde rẹ ṣé òun rí ojú rere in Olúwa. your going out and coming in? ẹni tó bímọ tọmọ òkú lójú ẹ̀ A man or woman Káwọn who ọmọ ẹ̀ has tún a dàgbà. child and does not lose the child ojú rere lójú and sees them grow up ojú rere. has seen God's favor. ṣé òun rojú rere Olúwa Do you witness God's ní favor ṣíṣe àti ìṣe rẹ in your deeds ní and ìṣe in your actions, àti ní èrò rẹ in your thoughts and in your deeds, ìsìn rẹ pẹ̀lú Olúwa ṣé òun rojú rere rẹ. in your mode of worship unto God? Do you witness His favor? ìmọ̀ rẹ wá síwájú Olúwa ṣé òun rojú rere rẹ. In your offerings unto the Lord, do you witness His favor? ǹjẹ́ òun rojú rere Olúwa pé You èyí tún ní see Sunday o God's favor, ojú rere ni kó tún mọ Sunday mi láyé. that you witnessed another Sunday on the planet Earth. pàápàá That is God's favor. Sunday tó kẹ́yìn oṣù karùn-ún Most especially the last Sunday in the 5th month. ẹlòmíín gbìyànjú láti rí i. Some people tried to make ọmọye it àwọn èèyàn this tó day. ti kú báyìí lórílẹ̀‐èdè yìí A lot of people have died in this ojú rere nation. ní North East wọ́n ju bọ́ọ̀bù ńbẹ̀ We have bomb Àwọn èèyàn lè attacks jókòó bó in ṣe the jókòó ńbẹ̀. northeast. People cannot be gathered the nínú way we ìlú are kan here. náà sì ni o ìlú kan yìí náà ni o It is still in the same Nigeria, ìlú kan yìí ni o the same nation. wọ́n ju bọ́ọ̀bù Bomb attacks Wọ́n have jí been ọmọ gbé. witnessed. Kidnap. nílẹ̀ Yorùbá náà wọ́n ń jọmọ gbé ńbẹ̀ wọ́n ń jẹ́yàn gbé o In the southwest too, we have cases of Ọlọ́run ò kidnap. jẹ́ kélé kó ṣẹlẹ̀ sí ọ ṣojú rere kọ́ nìyẹn ni. God does not allow you see this kind of a thing. Is it not ní àná favor? bọ́ọ̀bù tún ṣẹlẹ̀ tí wọ́n pe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bọ́ọ̀bù bá ṣẹlẹ̀ a ní ìlú òkè ní bọ́ọ̀bù ti ṣẹlẹ̀ ṣùgbọ́n nísìnyí bọ́ọ̀bù ò jọ wọ́n lójúmọ́ ní North East. There was a bomb attack yesterday, and before now we ṣùgbọ́n will think it kọ́lọ́ má happened járe o only abroad. tẹ bá gbọ́ èrò kan ok yẹn fẹ́ But it example seems normal in the northeast nígbà right tí now. bọ́ọ̀bù ṣẹlẹ̀ tí àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ní sákiri ó ní báwọn èèyàn ṣe kú ẹ́ bẹ̀t ó ṣẹlẹ̀ àwa wà ń bì níjọ́ tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ gbogbo bí mi The bomb attack in ó mi 2002 happened. ìwọ̀n pé bí bọ́ọ̀bù ṣe lágbára tó nìyẹn o We were here in àwọn èèyàn tún sá lọ sí occupation. direction bẹ̀ People still ran to that direction, lọ́lọ́run jẹ́ kó ṣẹlẹ̀ àwọn ò sá lọ síbẹ̀ but God Ojú prevented us rere from ni. running to that place. It is God's favor. èèyàn wọ mọ́tò ó lè jẹ́ mọ́tò ìkẹyìn ni ṣùgbọ́n àwọn wọ mọ́tò tiẹ̀ o tún bọ́lẹ̀ ojú rere Ọlọ́run ni
People bought buses and probably that's the last time they will ever bought one. But you bought every now and then. Ìrìn àjò tó God's rìn favor. tó sún ẹ bọ̀ lẹ́lòmíì rìn tó réwu ojú rere lórí gbà. The journey you embarked on and came back safely. Another person Ojú might rere do the ni. same thing and not come back. Tó bá láyọ̀ ojú rere ni, tó lálàáfíà ojú rere ni, tó bá mọ̀ nǹkan tó ń You ṣe. are happy it is God's favor only if you know what you're doing. Bí èèyàn bá wà nílé ayé tí ojú rere ò bá ti sí pẹ̀lú rẹ̀, á jókòó kò ní ilé ayé ò ní yé mọ́. If you Ẹ are tí ilé ayé ò bá ti involved yé and mọ́ you ni do kò not lójú have rere God's Ọlọ́run gbà favor, mọ́. you become confused, and when you become confused, you cannot get favor from God. Ojú rere. Favor. Ṣé òun rí ojú rere Ọlọ́run? Do you see the favor of God? Ojú rere. Favor. Bí Ọlọ́run bá gbà fún ẹ tó fojú rere gbọ́ tiẹ̀, àwọn nǹkan á máa lọ déédéé fún ẹ, á dàbí ìwọ nìkan ló mọ̀ ọ́ ṣe. If God permits you and gives you His favor, you look like a person who knows it all. Ojú rere. Favor. Ẹni bá rójú rere Ọlọ́run. A person who says God's favor, Tó rójú rere Ọlọ́run. who witnesses God's favor, Òun lọ́lọ́run ń gbọ́ tiẹ̀. is the man God answers at all times. Òun lọ́lọ́run nífẹ̀ẹ́. Is the man God loves. Wo ìdílé ẹ pé ìdílé ẹ rí ojú rere Olúwa. Look at your family as one that has the favor of God in Mo it. rí pé mo rí ojú rere Ọlọ́run gbà. I say that I have received the favor of God, Ọlọ́run wá kó ẹ̀yin èèyàn ilé mi lọ́wọ́ and He has given every one of you unto me láti gbé ẹrù ayé yín. to Láti cast lè your bọ́lọ́run burdens sọ̀rọ̀ ayé on me, yín. to talk to Him about your problems. Ojú rere ni o. It is favor, Ojú rere ni. favor. Káyé church tó filẹ̀ láti ọ̀nà jíjìn tó ti wá dé Count the ibi. number of churches you left behind before you got to this place. Ojú rere ni. It is favor. Bí Ọlọ́run bá ń lò ẹ́ bí erin ọkọ́ àti àdá ní ilé rẹ̀, ojú rere lórí gbà. If God uses you as a shield in Èèyàn mélòó it ló is fẹ́ His ṣe nǹkan tí favor. wọ́n ń ṣe yẹn tí ò rojú rere rẹ̀? How many people would like to do the same thing you're Tí doing Ọlọ́run in ò the gbà house of fún. God, and God has not permitted him? Ojú rere. Favor. Ṣé ojú rere Ọlọ́run ṣá? Do you witness the Ṣé òun favor rí of ojú rere God? rẹ̀ ṣá? Do you receive the Ṣojú favor rere ẹ̀ of bẹ́ẹ̀ God? gbé ní gbogbo ìgbà? Does God's favor reside with you? Oúnjẹ láàárọ̀. You eat in the Tó bá dà kó morning. ó fẹ́ dá kọ́kọ́ Ọlọ́run ti gbé nǹkan mi jáde. You almost choked on it, but God did something Ó ń wonderful. fi ojú rere rẹ̀, ó fi ń gbà fún ẹ ní gbogbo ọ̀nà. It deals with you with His favor. Genesis 4:4. Ojú rere rẹ̀ kí padà iyọ̀ sí kan ọwọ́ lẹ́jẹ̀ tó wá san ìpele gidi orí ọ̀fẹ́ agbára lọ́wọ́ tó bá sí kó lè sí kan. kí ló ti wí? àti ábẹ́lì òun pẹ̀lú mú nínú àkọ́bí ẹran ọ̀sìn àní nínú àwọn tí ó sanra Olúwa sì fi ojú rere wo ábẹ́lì àti ọrẹ rẹ̀. Ṣé gbogbo rẹ tá a mú wá sí ṣọ́ọ̀ṣì kan ló rójú rere Ọlọ́run gbà o. It is not every offering we bring to the house of God Ṣùgbọ́n that tó gets bá favor. owó gbá ó dẹ̀ rójú rere Ọlọ́run. But some people do pay and Ọpẹ́ they ni receive o. God's favor. Ọpẹ́ ni o. It is something to give thanks about. Àwọn kan ń ṣe é Ọlọ́run ò jẹ́ rójú rere. Some people do it and are not favored by God. Wọ́n dẹ̀ ń fi nǹkan ìní wọ́n ń wá ojú rere Ọlọ́run kiri. And they use these things to seek God's favor. Àwọn èèyàn wà ní ipò ọlá, wọ́n fi ọlá wọn wá ojú rere Ọlọ́run kiri. Some people are in majestic positions and they still want the favor of God. Hallelujah. Hallelujah. Orí Jonathan sìn, ó ń wá ojú rere, ó ń fi ipò wá ojú rere Ọlọ́run kiri. The President Jonathan is seeking the favor of God with his Ṣùgbọ́n ká máa fàdúrà position. ràn lọ́wọ́ ní gbogbo ìgbà. But we should pray for him at all times Kọ́lọ́ lè jẹ́ ojú rere yẹn gbà. so that he will seek the face of God. Orílẹ̀-èdè Nàìjíríà ń wá ojú rere Olúwa kiri. The nation Nigeria is interested in God's favor. Ó ń wá ojú rere Olúwa kiri. We need God's favor. Ojú rere Ọlọ́run ní kúrò lára wa láéláé. Àmín Jésù. Ojú rere, Favor. ojú rere. Favor. Tójú rere bá ti dágbére nínú ayé ènìyàn, When favor departs from one's life, ìdààmú ti dé nìyẹn o. there is crisis. Wọ́n ń pè yàn kan ní Tinubu. There's a man called Tinubu.
ó rí ojú rere Ọlọ́run ṣùgbọ́n kò mọ̀ ọ́ lò. He has God's favor, but he does not know how to make use of it. Èèyàn kan sọ fún pé kó gbẹnu ẹ̀ dákẹ́ kó jókòó. Somebody has asked him to keep quiet and sit quietly. Ó fẹ́ gba etí ẹ̀. He wanted Abẹ́yìn to ò slap gbọ́ the rí ni. person. Ẹ̀yin òkú gbọ́rọ̀ ẹ̀ mọ̀ kankan ti yín ojú rere kúrò lára ẹ̀ nìyẹn. Tó o bá ṣọ́ra wa ni kó máa gbé APC mọ́ lọ́wọ́. If he is Wọ́n á not gbà á. careful, Ó mọ̀ APC kankan gbà kan mọ́ will yẹn take lọ́wọ́. it away from him. Torí nǹkan tó ṣe fáwọn bàbá AD látijọ́ yẹn What he did to the chieftains wọ́n of bọ̀ wá ṣe AD fún o. will be done to him. So gbọ́ nǹkan tí mo sọ ẹ̀. Do you hear what I say? Wọ́n bọ̀ wá ṣe fún lọ́kọ́lẹ̀. He will be repaid. Ṣé kò tí ń for what ṣẹlẹ̀ ń he did. sìn? Wọ́n máa gba APC lọ́wọ́ ẹ̀. Wá rí pé Buhari Tinubu ticket ó máa forí ṣọpọ́n. The APC Wọ́n ní will be taken kí ni from Tinubu ń him, wá kiri? and Ohun the tó Buhari jẹ Tinubu ticket àti will ohun tó be jẹ́. gone. He's only Òun ló fi ń looking wá for ojú rere what kiri. he wants to eat and what Nítorí he pé kò wants. wú bọ́ ṣe sọ pé former governor ó wù kọ́ àtàṣe ẹ̀ mọ́ kó máa sọ pé the vice president. He doesn't want to be called the former governor anymore. Mi ò bóyá ọ̀rọ̀ mi He yẹn wants to yé be yín called ṣá. the vice president. Ojú rere Favor. tí ojú rere bá wà lẹ́yìn ènìyàn. When you have favor in your Ó life, ti rí ojú rere púpọ̀. he has been favored in so Ṣùgbọ́n many ways. àṣejù ni ó wá kó irú wọn ṣàpà. Lagos state nìkan ó ju 30 states lọ Nàìjíríà. Lagos State is more than 30 states in Orí Nigeria. tó bá yá sí Lagos state máa bọ́ lọ́wọ́ ẹ̀ náà sí i o. Very soon, Lagos State will be taken from him. Sẹ́yìn gbà mí gbọ́ mi ṣe ń sọ̀rọ̀ ẹ́. You do not believe me. Ọ̀rọ̀ gidi lèmi ń bá yín sọ. I am telling you a fact. Ó ti ń ṣe ojú rere tí ń kúrò lára ẹ̀ kò mọ̀. Favor is about to depart from him. Kò mọ̀ He does not know. kò tí mọ̀. He does not know. Ẹ jẹ́ it kó yet. doṣù mẹ́ta síbi tá a wà ẹ́. Àwa mọ̀ yìí pé ojú rere lọ. 3 months Ojú from rere ò now, ní you kúrò will lára realize yín. it's gone. Àmì Jésù. Ó mẹ́tọ́ ń pè Tinubu ni. Do you not know the Ó man ní called pé Tinubu? Oyègún lòun fẹ́ fi ṣe national chairman. He's decided to use Oyegun as a national Àwọn chairman. gómìnà gbogbo bóyá ẹ̀ tí ṣé kò sínú ìwé ìròyìn wẹ́ security report lèmi ń fẹ́ yín kẹ́kọ̀ọ́ tí ẹ gbọ́. I'm Ajáde giving pépà security láìpẹ́. report. Gbogbo àwọn gómìnà wá dà wọ́n ní kó gbẹ́nu ẹ̀ dákẹ́ wọ́n ní Bọ́lá gbẹ́nu ẹ̀ dákẹ́ ó ní òun Bọ́lá All òun governors will tell him to ó keep wẹ̀yìn quiet. bẹ́ẹ̀ àṣé kò sí gómìnà kankan lẹ́yìn ẹ̀. And when he Fáṣọlá looks ló at kọ́ his back, fọmọ́lẹ̀. he would realize other governors have left Fáṣọlá him. ní pé Tinubu cannot be vice president tí wọ́n bá ti mú òun wọn gbọ́dọ̀ mú. And Wàá Fashola rí will go sí against wọ́n him. máa gbé lọ sọ́dọ̀ Amechi wọ́n máa kánú news. And they'll take him to Rotimi Amechi very soon. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín wàá kà ní news láìpẹ́. I have said so, and you will see it in the new in the day. Ojú rere ń lọ nìyẹn. Favor has begun to depart. Ibi tó ti ní ojú rere ò ní padà lẹ́yìn rẹ nílẹ̀. Àbí Jésù. Òun mo ṣe mú láti fi ṣàpèjúwe Bọ́lá Tinubu ní agbára púpọ̀ ní Èkó yìí. I have decided to use it as a description Nínú pátì because AC he's a powerful man in láti Lagos. AD ó di AC láti AC ó di ACN From AD became AC and láti now ACN APC. ó wá da APC. Kò wá mọ̀ yìí pé wọ́n ń pìsì òun lọ nìyẹn. He does not know he's been Ẹ̀yin pushed olóyìnbó off. ọ̀gbẹ́ mi ò gbóyìnbó ọ̀rọ̀ ẹ̀ ti ń pìsì àwọn èèyàn off nìyẹn. He's beginning to piss people off. Ṣé ẹ béèrè ní ọwọ́ Ọlọ́run ṣé ẹ béèrè ojú rere lọ́wọ́ Ọlọ́run kẹ́ tó ṣe é? Did you ask for God's favor before you do things? Bí Ọlọ́run bá ń tọ́ ẹ sọ́nà ó máa rójú rere gbà ní. When God directs you, you will get His Má favor. jẹ́ ó sú ẹ. You not Sọ get fún tired. bàbá ẹ nínú Olúwa tó bá dáàdì mi ò disturb yín ìgbàkigbà nǹkan yín kẹtẹ bá tọ́lọ́run bá ti sọ lótìtọ́ la máa tẹ̀lé. Tell your Tó bá mú spiritual kan wá father you're not padà wá disturbing him. padà wá But you má tell jẹ́ kó him sú ẹ the o truth. You not be weary. má jẹ́ kó sú ẹ o You not get tired. má jẹ́ kó sú ẹ You o not get fed up. ojú rere Favor. Olúwa kò ní fi ẹ́ sílẹ̀. Genesis 6:8 ojú rere Olúwa ò ní padà lára ẹ̀. Ẹni tí Ọlọ́run bá ti fún tó bá ti ṣojú rere sí tó fi ìkẹ́ àti ìgẹ̀ rẹ̀ ojú rere rẹ̀ tó fi sí lára á máa mọ nǹkan tó yẹ kó ṣe
gbogbo nǹkan á máa lọ déédéé A man who ọlọ́run á máa has gbà been fún. favored by God, who has God's compassion, will know what to do at all times. kí ló ti wí. ṣùgbọ́n Nóà rí ojú rere lójú Olúwa. sórí bí Bọ́lá Tinú èmi ò sọ lẹ́yìn o kò yẹ pé àwa ń sọ ká máa sọ pé à ń sọ ti bẹ̀rù I nǹkan do tó máa not já say sọ̀rọ̀ things ti in fear. bẹ̀rù tá à ní sòótọ́ kọ́ lọ́ máa jà mọ́ 24 hours. àwọn ò sọ lẹ́yìn bóyá à ń sọ torí ohun tá a jẹ àbí ohun tá a fẹ́ jẹ́. I'm not saying things because of Ẹnikẹ́ni ò lè sọ what wá I'll di eat or what nǹkankan. I'll become. Ọlọ́run ló lè sọ wá di nǹkan. Only God can make me become anything in life. Tinubu rí ojú rere gbà kì í ṣọmọ Èkó. Tinubu got favored by God. ẹ̀yin ọmọ He's Èkó not tẹjọ́ from ọmọ Èkó Lagos State. gidigidi èèyàn mélòó ló rójú rere tó ṣe ìjọba lẹ́kọ̀ọ́. How many of you indigenous of Lagos State are Jafojo. governors in Lagos? Àwórì Jákàndé wọ́n ní wọ́n ṣe ọmọ Èkó. Jakande too Eh, is that said would do not it. to be a Lagosian. No. Ọ̀tẹ́dọ́lá yẹn sọ ọmọ Ẹ̀pẹ́ nìyẹn. Ẹ̀pẹ́ àwọn ọmọ Èkó gangan àwọn ọmọ ìsàlẹ̀ àárín ìsàlẹ̀ òkè ìsàlẹ̀ odò. Mélòó ni ló jẹ gọ́fìnà Èkó rí? How many indigenous of Lagos State are Ṣùgbọ́n becoming àlejò governor of the state? wọ́n rí àlejò rí ojú rere ní ìlú tó ní ọlá tó ní ọrọ̀. But a stranger has been favored in a different land. Fáṣọlá ń ṣọmọ Èkó. Fashola is not from Lagos State either. Àbọ̀mọ̀ Don't kì you í know? ṣọmọ Èkó. He's not from Lagos State. Ẹ ṣe ìrágbìjì tún ní tọ́. Sórí bí kí tó bá ti wà kò mind Ọlọ́run ò mind background yẹ family yẹ bí bàbá ẹ ṣe jẹ́ bí God ìyá ẹ does ṣe not care jẹ́ about your kò mind background, yẹ. your family, your level of Ibẹ̀ ni wọ́n ti máa rí education. ojú rere ní tiẹ̀. Àmì Jésù. O gbọ́n kan tí mo sọ ojú rere. I am talking about favor. Papa Jonathan wọn ò mọ ní Nàìjíríà Jonathan's father was not known in Nigeria. àbí bàbá ẹ̀ ó bá yàn kankan tán ní north àbí south àbí east àbí west. Is his father in any way related to anybody Orí from the north? Ọlọ́run á wá mú òmùgọ̀ á wá fi ṣọba ọlọ́gbọ́n ènìyàn. God will take a Orí fool kójú and rere make ni. him king over the wise man. Jonathan o ti gbóyìnbó ẹ̀ rí. Have you ever heard Òyìnbó ìbá Jonathan ti Jonathan speak bákan náà English? ni ṣe ló ń wọ́ báyìí òyìnbó tó ń wọ́. He speaks shabbily. Òyìnbó ẹ̀ kò ní confidence èmi tẹ̀ ti ní confidence bí tẹ̀ ṣe gbóyìnbó òyìnbó tèmi sì ní confidence nínú tuntun tiẹ̀ lọ. He does not Òyìnbó speak tiẹ̀ ń English wọ́ confidently. ó ń wọ́ bí akàn ọmọ bákan ṣe máa ń rìn kò ní ìgboyà He lacks confidence torí pé kò rí ojú rere kò mọ iye ojú rere. because he does not know the worth of favor. Ọba tó jẹ́ pé ọlọ́gbọ́n ènìyàn á wá fi àgọ̀ ṣe adarí ọlọ́gbọ́n ènìyàn. The king who makes a fool Ọlọ́run ni. over the wise is Ọlọ́run God. ni That is God. Ọlọ́run ni God. tó bá rí ojú rere ẹ̀ If you seek God's favor tó fojú rere gbọ́ tiẹ̀. and he answers you with favor, Ọlọ́run fojú rere gbọ́ ti Jonathan God has dealt with Jonathan in his favor. lecturer A lecturer tí bàbá àti ìyá ò ra bàtà fún gẹ́gẹ́ bó ṣe sọ whose parents could not afford to buy him shoes like tó his fẹsẹ̀ rìn brother, lọ sí school. who went to school barefooted. Àwọn ọmọ bàbá olówó wà ń bẹ̀ tó yẹ pé wọ́n kàwé l'Amẹ́ríkà wọ́n kà ní London wọ́n ò ṣe kankan Nàìjíríà ẹ̀ We had children of the rich who school tó dẹ̀ abroad, mọ̀wé but tí bàbá wọn tó not mọ in èèyàn. Nigeria. Ọlọ́run ò And rí their Ọlọ́run parents fojú have the rere right gbọ́ tí connection wọ́n ó wá lọ fi gbọ́ tí ẹni tó yẹ and pé God favored them, bàtà kò wọ́ lọ sí school. but favored a man who could not afford to buy shoes in school. Pàpà ẹ̀ ò rówó rí ra bàtà fún. His father Mo could sọ not wípé afford to buy him kò gbé shoes. báàgì lọ sí school gan bó ṣe wà I yẹn. am sure he never carried a bag to school. Ọlọ́run wá gbé orílẹ̀-èdè ńlá ó wá gbé ó fàánú gbọ́ tiẹ̀. God has answered Kò him béèrè kó tó ṣe o. and given him the whole nation Láti Nigeria. deputy sí governor ó lọ ń bá wọn ṣe fọlọfọlọ ló lọ sọ́dọ̀ Ọbásanjọ́ o. Ọbásanjọ́ dà pé ìwọ ò lè ṣe ni. He was made a governor from the deputy. Ọbásanjọ́ ní pé ṣé wo ò lè ṣe And was vice almost president a ni. handbag to the presidential office. Ódìlí wà ń bẹ̀ ìbòrí wà ń bẹ̀ àbí àwọn yẹn ò lágbára ju wọn ọgbọ́n jù lọ ni. We had the likes of Ibori who were wiser than Wọ́n he wá lọ was, mú òun and he was chosen níbi him tó ti ṣe fọlọfọlọ tẹ̀lé wọn. where he was a Pé handbag, please o wọ́n ní kó wá ṣe vice president. and he was called to be the vice president. Ojú rere téèyàn kan ò tiẹ̀ lè stop. A kind of favor that cannot be Olúwa yóò stopped. fi ṣe tiẹ̀ lọ́sẹ̀. Yes. Ìwé Lẹ́tífíkù
26:9. Follow ló ṣe kò ró. It was a handbag and never thought of it. Ayé ò ró pẹ̀lú ẹ̀, ènìyàn ò ró pẹ̀lú ẹ̀, òun kò níran ẹ̀ kò ró. Nobody thought about that with him, and he never thought about it himself. Ojú rere. Favour. Ẹni tó wá jẹ́ ọ̀gá ẹ̀. The man who was his Tó boss, pèrè ní president general gbogbo ìjọ. who called himself the president general of the Ijaw clan. Ojú rere máa dá o. Favour is good. Tọ́lọ́run bá fojú rere gbọ́ tèèyàn ó máa dá o. When God favors one, it is something good. Ó wá mú ọ̀gá ẹ̀, ó wá sọ́dọ̀ ọmọọṣẹ́ ẹ̀. He made his boss his employee or Are you something back, huh? underneath him. Alámásìyé àbí kí lẹ̀ ń pè é alámásìyà. Alamesia. Ó wá sọ di eléyìí tẹ́ bá wò kẹ́ ẹ̀ bá jẹ́ alámásá àbí alámásì. Ó wá sọ di fọlọ́fọlọ́ ọmọọṣẹ́ ẹ̀. He made Alamesia a follower of God. Jonathan. Alámásì ẹ̀ àbí alámásì òun mọ gbogbo èèyàn ó níran Jonathan ò rí níran. Alamesia had a name. He was of a noble Ó blood. gbọ́ ọmọ tí mo sọ yìí Ọlọ́run wá mú ó wá ní pé kó sínú wàhálà torí kí n bá lè fojú rere gbọ́ tiẹ̀. And God put him into trouble so he can answer Gbogbo Jonathan. èèyàn tó bá máa da ojú rere rẹ láàmú. Bí Ọlọ́run ṣe dá wàhálà síwájú Alámásì Ní orúkọ Jésù. gbogbo ẹjọ́ àwọn àdé láàmú Olúwa yóò dá wọn yóò gbé wàhálà síwájú wọn. Àbí Jésù. Láti ibẹ̀ Ọlọ́run yóò fojú rere gbọ́ tiẹ̀. Àbí Jésù. Ojú rere ni ó kò wọṣẹ́ kò gbẹ́bọ Favour, he never kò did yaṣọ any kó form lọ of dà sódò tó ń sacrifice. ṣàn He never had kò to gba go àkókò to any stream adìẹ to take his kò gba bath. màálù He didn't àwọn tó kill a pa àkókò cow. adìẹ wọn ò rójú rere. Those who offered series of sacrifices were not Ó favoured. gbọ́ àwọn tó ń gbẹ́bọ òru wọn ò rójú rere. Those who offered series of sacrifices were not favoured. Àwọn tó ń gbé léèsì lọ fẹ́ bọra wọn ò rójú rere. Those who gave a lace fabric to the spirits were not Jonathan favoured. ò ronú ẹ̀ Jonathan never thought about it. ó wá mọ̀ ó wá Ọlọ́run fúnra rẹ̀ ní Kálámẹ́sì yẹn lọ mú fi ṣe dẹ́pútì ẹ̀ o. God himself instructed Eh? Alamesia to make him his deputy. Mi mọ̀ bóyá kíní yẹn kò yé wa ó lọ mú wá ṣe dẹ́pútì ẹ̀. He brought him himself. Ọlọ́run wá wò to pé be his deputy ìwọ ọmọdé governor. wo mo dẹ̀ fẹ́ gbé ẹ ga o mo fẹ́ gbé ẹ ga And God thought in his Ṣùgbọ́n heart, ọ̀rọ̀ tí máa ṣe ni I want pé- to lift this man up. jẹ́ ń da ẹni láàmú kí gbéga yẹn bá lè di And he mímọ̀. decided to trouble this a particular person so Jonathan can be favoured. Kí gbéga yẹn bá lè wá sí ìmúṣẹ àtọ́jú rere Ọlọ́run So that- Olúwa yóò dẹ èèyàn kan láàmú fún ẹ. He just Ó gbọ́ sítórì mi ó lọ mú ó mú ọ̀dẹ̀ ó fi ṣe dẹ́pútì. Alamesia took a fool and made him his deputy governor. Ọlọ́run wá dà pé máa rí o máa dà láàmú. And God decided to trouble him. Ọlọ́run wá gbé ó ní kó ṣìṣe. God made Alamesia do the wrong things. Ó wá ní pé ó yá ẹ yọ́ dànù. And he was impeached. Wọ́n wá gbé òmùgọ̀ wọ́n ní ó yá ṣe gọ́vnọ̀. And they made a fool the governor. Sórí bàtà tó ṣe gọ́vnọ̀ yẹn tán ni kó wá jó àwọn wọ́n lọ ṣe program kan níbà yẹn sà bóyá àwọn Nollywood lọ ṣe program níbà yẹn sà tó rorò sábẹ́ tó wọ aṣọ kìíní yẹn nígbà tó fẹ́ jó ẹsẹ̀ ń kọ́lẹ̀ When he bàtà was jù made bàtà ẹ̀ the jù governor lọ and bàtà ẹ̀ got ó an tóbi invite lẹ́sẹ̀ ẹ̀. from the Nollywood stars, he was unable to perform. Ẹ̀yin yóò mọ history ojú rere tí Ọlọ́run tó fi gbọ́ ti Jonathan tó mú láti oko ẹrú tó sọ́dọ̀ ènìyàn ńlá lórílẹ̀‐èdè Nàìjíríà Olúwa yóò fi gbọ́ ti ìdílé rẹ. Àmín Jésù. Ọ̀rọ̀ mi ò yé ẹ o. You do not understand me. Ó mọ̀ pátá níjọ́ yẹn ọ̀pá ó fi He had tilẹ̀. a staff with him. Àwọn Roland Duke wà ń bẹ̀. We had the likes of Donald Duke. Wọ́n lè ṣe president Nàìjíríà. They could be the president of Nigeria. Àwọn handsome man wà ní Nàìjíríà yìí. We have other handsome men in Ọlọ́run tó Nigeria. mú ugly man ugly Jonathan ugly
God who has given us an unpresentable man. ẹ̀yin ọmọ nǹkan tó fine ṣé ẹ̀ka tí mo sọ ẹ̀ ṣé kò dáa Jonathan ugly. Jonathan is not exactly good looking. Ọlọ́run wá mú ugly man ó ní kó Ọlọ́run fojú rere gbọ́ tiẹ̀. God favored an ó wá ní ugly kó wá man darí àwọn ọlọ́gbọ́n àwọn olóye to be ènìyàn. a ruler over wise people. ṣé ó ní PhD ni ṣé Jonathan ní PhD. Does he actually have a PhD? tó bá ní PhD mi gan ní PPPPPH. If he has a doctorate degree, then I am an emeritus professor. Hallelujah. Hallelujah. mo ní pé ojú rere mà ní. It is favor. Jonathan ojú rere ó gba PhD ojú rere ló fi gbà á. If he has a PhD, ìyàwó ẹ̀ palm got sec out of favor. level 18. Wife, a former palm sec, òun náà permanent PhD secretary, àbí bẹ́ẹ̀ kọ́. also a doctorate degree holder. gbogbo ẹ̀yin gbèsè wa ń bí ẹ fáìn ìyàwó Jonathan. ṣùgbọ́n Ọlọ́run wá fi ń ṣèyàwó president kí la fẹ́ ṣe sí. But God, we have beautiful women here, but God has not made any of you the wife of a president. kàwé sí wa létí náà ká gbọ́. nítorí èmi ò fi ojú rere wò yín. ẹ ṣàmì ẹ túkà sáwọn èèyàn kò yé wọn. nítorí èmi ò fi ojú rere wò yín. ṣó ẹ tún òkè ká díẹ̀ sí. nítorí èmi ò fi ojú rere wò yín. èmi ò sì mú yín bí sí i. èmi ò sì sọ yín di púpọ̀. èmi ò sì gbé májẹ̀mú mi kalẹ̀ pẹ̀lú yín. orí mo ní iṣẹ́ ọmọ tí a bá lọ sínú báíbù ká sọ̀tọ̀ Joseph àárí Joseph o ká sọ̀tọ̀ David àárí David o When àbórí we talk David. about Joseph and David from the Bible, we do not see these people. kò sí pásítọ̀ kò sáríran kò sí wòlíì tó rọ́lọ́n gan. There is no prophet, seer, or Kò sí ẹni tó pastor lè that rán lọ. has ever seen God, and no one can ever see him. kò possible. It's impossible. ṣùgbọ́n ojú rere Ọlọ́run But God's favor, á wá gbé ayé ojú rere yẹn á wá fi sára èèyàn kan. it Ah. gives His favor to a particular person. nǹkan tí Jonathan rí lọ́fẹ̀ẹ́ ló fò What tójú rere Jonathan gbélé lọ́wọ́ has ẹ̀. gotten for free. àwọn kan ń gba àdúrà wọ́n dẹ̀ náwó bọ́n ṣe náwó fàáfà wọ́n náà fún babaláwo wọ́n náà fún wòlíì. Some people Wọ́n pray lọ káàkiri. endlessly for the favor he has received free. ṣùgbọ́n Ọlọ́run ò fún wọn ní ojú rere yẹn. But God has not given to them the favor. ojú rere. Favor. láti bẹ̀ Ọlọ́run fi ṣe vice president. ó wá ní The pé governor wò ó is wá a vice president. nítorí pé mo fẹ́ sọ ẹ́ di president èmi lọ bá àwọn aláìsàn. Because God wanted to make Jonathan the president and is the God of all sick men, ó wá wọnú ní ẹlọ́mọ aláìsàn ẹ fi ṣe ọba lórí àwọn tó ní àlàáfíà. he decided we use a sick man as king over healthy people. ó wá lọ fún wa ní kílẹ̀ tí polówó lè yá àdúrà. He made Yaradua. ó wá ní ìwọ ṣáà máa ṣe ìkan tí máa di kó máa ṣe ṣáà máa ṣe follow. And instructed Jonathan to keep being a follower. nígbà tó tó àsìkò tójú rere yẹn fẹ́ yọ jáde When it was time for the favor to manifest, tí àṣẹ ojú rere Ọlọ́run fẹ́ dìde and God's favor wanted to come out, tí ojú rere fẹ́ fọhùn bí àrá. and favor spoke out like thunder. sórí mo wà ní lọ́dún porúkọ ẹ̀ bí ìmọ̀ lóko tó wà Nàìjíríà téèyàn ò lè dé kíá kó wà nínú igbó bí ìṣe wà ń sìn àbí bí òun ṣe gbó kájà ni pé irú igbó kan tó tún wà igbó ní gbó kó wà nígbó agijù Even if kó you dá wà were ń bẹ̀ in the wilderness, tí Olúwa bá fi ojú rere gbọ́ tiẹ̀ when God favors you, sórí ẹni tó fẹ́ ṣàánú ẹ á fi gbogbo èèyàn tó wà bí á fi wọ́n lẹ̀ the person who has that favor nǹkan to kan á offer dẹ̀ you, mú wọnú igbó yẹn. something will take him to the wilderness. You see, Ọlọ́run lè ní kí mọ́tò ẹ̀ l'accident nítorí tiẹ̀. and his car could get involved in an accident because of you. ìṣirò mi yóò yé yín o. You do not understand this. nítorí pé kí Jonathan bá lè di president So Jonathan can become the president. ojú rere Ọlọ́run God's Ọlọ́run wá ní favor. pé ìwọ kí ló ń porúkọ ẹ Ọbásanjọ́ àbí kí ló ń porúkọ ẹ rà iná ó yá lọ mú Yar'Adua
Obasanjo Má mú gbogbo àwọn ẹni had to yìí. make Yaradua the president. Ọlọ́ba wọnú Ọbásanjọ́ bá ní kó máa sọ ilé tó wù ú. Ó náà máa ń pariwo And God made Obasanjo to speak like he wanted to. láì mọ̀ pé torí Yar'Adua nítorí Jonathan Not knowing it was because of Jonathan. nítorí pé ojú rere rẹ aláàánú ẹ̀ ò ní ní ìsinmi. Ọlọ́run jẹ́ kí Ọbásanjọ́ ní ìsinmi ó bá ń tẹ̀lé bí àní tiẹ̀ ni màá ṣe sẹ́ẹ̀ tiẹ̀ ni màá ṣe sẹ́ẹ̀ àní tiwọ́ Prevented ni màá ṣe. Obasanjo from having a peace of mind, Ó wá fi ṣe and he had to make the other person the president. máa gbọ́ history o ó fi ṣe tán ọba tó ń pani tó tún lè jí ni owó wá wo àìsàn yẹn tì. Money could not be used to treat the illness of Yaradua. Numbers 11:15 owó wá wo àìsàn yẹn tì Money could not help the illness of Yaradua nítorí ojú rere ènìyàn kan. because of the favor of one wọ́n yẹ man. nǹkan tí Olúwa ṣe nítorí ẹ̀ Look at the number of things God did ó because ti of èèyàn sí him. wàhálà He put ó tún someone pa in ènìyàn trouble dànù. and he killed another for his sake. Ọba pàyànpàyàn The God who kills nítorí pé ojú rere tí òun fẹ́ àwọn ìtàkùn àti egungun tó fẹ́ dà ẹ́ láàmú Ní orúkọ Jésù. Olúwa gbé sínú ìdè. Àmín Jésù. Kò ṣe pé wù Jonathan ṣé Jonathan lọ gbàdúrà kí Yaradua kú ni kò ń ṣe òun ló pa. Jonathan never prayed for Yaradua's death. Ọlọ́run ni It was God. Ọlọ́run ni It was God. ó pa. He killed him. Kí ló ń wá What do you want? torí pé tí o bá ṣojú rere Ọlọ́run ò lè rí. Now you feel that without God's favor you O ò lè rí get nǹkan kan láì ṣojú rere Ọlọ́run. you can get nothing without God's favor. Kí ló ti wí? àti bí báyìí ni ìwọ ò ṣe ṣe sí mi èmi bẹ̀ ọ́ pa mí kánkán bí mo bá lè rí orí ọ̀fẹ́ ní ojú rẹ má sì ṣe jẹ́ kí èmi rí òṣì mọ́. Hallelujah. Tí ojú rere bá wà fún ènìyàn If you are favored, àṣírí ò lè tú. your secret will not be left open. Tí ojú rere bá wà pẹ̀lú rẹ When you have favor, ààbò Ọlọ́run ìṣọ́ Ọlọ́run God's ìkẹ́ protection, Ọlọ́run His ìyẹn ló guidance ìgbà ló máa bá Olúwa ẹrin ló máa bá èèyàn rìn. Ẹlòmíì orí will lásán ló always be fọ́ with you. ó dẹ̀ kú. Ẹlòmíì wúkọ́ lásán ó dẹ̀ kú. Some people just come Ṣùgbọ́n ó jẹ́ and sápá they wọ die at the lórí end of the day. ó kú. But you go through a Ojú lot rere of lórí things gbà and o. are still alive. Ojú rere lórí gbà. It is only God's favor you have received. Máa wú lọ́kùn ara rẹ ǹjẹ́ mò ń rí ojú rere Ọlọ́run yẹn gbà. Think deeply and ask yourself, do I receive God's favor? Owó nìkan kọ́ lójú rere. Money is not the only thing we call favor. Owó nìkan kọ́ owó nìkan kọ́ Money is not o lè everything. Ọlọ́run lè fi ajá kó fi ṣojú rere fún ẹ. God could use a dog as something to favor you. Hallelujah. Hallelujah. Tó bá ń sin Ọlọ́run máa bèrè fojú rere sísìn rẹ̀. When you worship God, ask Him for the favor to worship Him. Mo ṣe máa ń sọ fún ẹ má wá owó wá ṣọ́ọ̀ṣì sórí tó bá ti rí ojú rere Ọlọ́run wọ́n lè máa owó lè wá ń bì kí wọ́n sọ pé wá ó dẹ̀ lọ́ máa ṣe kínní wọ́n dẹ̀ máa rí owó ṣe ń bẹ̀. I've always told you not to come to church for money. Ẹni bá wà Just lókè come to church and seek kó gbà God's pé òun mercy. rójú rere Ọlọ́run ni. And when Ìgbà you kígbà are tí wọ́n at ti the jábọ́ top, lórí òkè yẹn of God's ojú rere Ọlọ́run ti padà lẹ́yìn ẹ nìyẹn o. And if you are at the top and you find yourself on the ground again, know it that the favor has departed from you. Ojú rere Ọlọ́run ti padà lẹ́yìn ẹ nìyẹn. God's Tó favor bá ń has kóṣẹ́ fún departed èèyàn. from you. Wọ́n ní ọ̀gá iṣẹ́ yìí ti pọ̀jù fún yín jẹ́ ká pín ọ́fíìsì tó tó nǹkan kan sí méjì fún ẹ ojú rere ti ń kúrò lẹ́yìn ẹ nìyẹn. Ṣùgbọ́n tó bá rí ojú rere gbà But when you receive God's favor, láàárín ẹgbẹgbẹ̀rún ènìyàn wọ́n máa dárúkọ wọn nìkan. among Wọ́n ní thousands lágbájá ò of tí ì dé. people, only your name will be mentioned. Since tó ò tí ì dé olómọ nǹkan tá a fẹ́ sọ mítìn yẹn. They will Oh, only tí they ìrírú will ẹ̀ have rí to ni. wait for you at everything they do. Wọ́n á ní ẹ jẹ́ ká suspend ẹ jẹ́ kó dé ná. A lot of things will be suspended for Ojú your rere sake. ni o. It is favor. Tó bá dẹ̀ ti padà àti rí mú ó lè ṣòro o. When favor departs from you, things become extremely difficult. Esther 7:3
ojú rere. Favour. Ojú rere. Favour Nǹkan tó nídìí nìyẹn. is all you need. Ojú rere ló fẹ́. All you need is favour. Ojú rere ló kù ẹ́ kú. The only thing left for you to do now is pray for favour. Ọmọdékùnrin kan nílùú London ni wọ́n ló mú wọ́n ló wà on drugs. A young Well, man in anybody on London drugs, was someone said to be sentenced addicted to to one. drugs. And Wọ́n anyone bàbá ẹ̀ wá who's bẹ̀rẹ̀ found like sí that ní gets bẹ́ẹ̀ ẹ sentenced. bá mi gbàdúrà ẹ bá mi gbàdúrà ẹ bá mi gbàdúrà. And his father started asking for prayers. Adájọ́ ti sọ ní ọjọ́ Thursday wípé nínú judgement òun máa sentence ẹ̀ The for judge about had 7 years. decided, Payment. on the previous Thursday, will be sentenced to Bí 7 ẹja years. ti fẹ́ pronounce imprisonment. judgement yẹn ó kọ̀ wú kọ́ ni pẹ́ wọ́n á ní gòkè ọ̀la òun gbé judgement yẹn sí ọ̀la. When it Kàwé was sí mi létí time náà. for it to be done, he Nígbà decided náà to ni- push it over. nígbà náà ni Ẹ́sítérì ayaba dáhùn wípé. Yes, bí mo bá rí oore ọ̀fẹ́ ní ojú rẹ ọba. yes, bí ó bá sì wù ọba. yes, mo bẹ̀bẹ̀. yes. kí a fi ẹ̀mí mi bú mi nípa ẹ̀bẹ̀ mi. Mhm. àti àwọn ènìyàn mi nípa ìbéèrè mi. No, bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà náà. bẹ́ẹ̀ ni ọba àti Hámánì wá. Yes. bá Ẹ́sítérì ayaba jẹ àsè. Mhm. ọba sì tún wí fún Ẹ́sítérì ní ijọ́ kejì ní ibi àsè. Mm. tí wọ́n mu ọtí wáìnì pé. Mhm. kí ni ẹ̀bẹ̀ rẹ Ẹ́sítérì ayaba. Ó tán. a sì fi Ó tó. Ó béèrè pé kí ni òun fẹ́ The king asked his queen what she wanted. kó lọ bá Jonathan jẹun sí i. Kó máa béèrè pé Imagine kí ló fẹ́. having a feast with Jonathan and he asked you for what you want, Ó lọ bá Fáṣọlá jẹun sí i. Ó ní kí ló fẹ́ gan. or you were invited to lunch with the governor. Ojú rere tó máa jẹ́ kálánú máa béèrè nǹkan tí o fẹ́ ní ọwọ́ rẹ. Olúwa connect ẹ mójú rere náà. Àmì Jésù. O gbọ́ ojú rere ni nígbà tí Ẹ́sítérì torí ojú rere ọba gbà When ni ọba Esther sọ wípé received the kí favor ló of the fẹ́. king, he asked her what she wanted. Ṣùgbọ́n tó bá ti wà ní òkè tí ojú rere bá ti fẹ́ padà lẹ́yìn rẹ But when you are at the top tó and má ti rẹ̀ favor sí ní dín departs iṣẹ́ ẹ from kù you tó ń dínkù and your workload Don't begins dínkù. to get o reduced, rojú rere mọ́ nìyẹn o. you're beginning to lose Ṣorí ní favor. ìlú Èkó yìí ipò kan wà tó ní agbára tẹ́lẹ̀tẹ́lẹ̀ SSG ṣùgbọ́n nísìnyí kò ságbára ń bẹ̀ mọ́ wọ́n ti pa agbára The bẹ̀rẹ̀. post of the SSG in Wọ́n wá Lagos State gbé lọ used to sọ́dọ̀ be Chief of very Staff. powerful, but now it has been taken away from that Chief of Staff office wá to ní that agbára of the gidi Chief of Staff. gan-an ju SSG lọ. Now the Chief of Staff's office is much more powerful Orí kójú rere than náà ń that pè of yẹn. the SSG. Ojú rere náà ń pè é It is called favor. ojú rere. Favor. Ipò tó bá ti wà ojú rere ló jẹ́ kó wà ń bẹ̀. Whatever position you find Tó máa ń yourself, pè you're ẹ́ only there pé because lágbájá of fún mi favor. àwọn èèyàn á dẹ̀ dúró bí èèyàn bíi mẹ́fà dúró àbí méje wọ́n sì ní kó tún máa wá èèyàn kan kiri. When you're being looked for among people, Ojú rere ni o. it is favor. Ṣùgbọ́n tí ojú rere má ti fẹ́ dágbére fún ènìyàn When favor is about to depart from a ibi man's tó wá ń life, rìn wá ní èèyàn kákọ̀ wá ní ẹ má gbàbẹ̀ yẹn ẹni tó ń gbàṣẹ lọ́wọ́ ẹ á wá pàṣẹ fún ẹ pé ọ̀gá ẹ má gbàbẹ̀ yẹn ẹ lọ gbà mí someone báyìí. you used to order around will begin to order you around. Ẹni tó when bá rí ẹ tó bá favor ti departs gbàbẹ̀ from you. òun gan máa sá wọlé ṣùgbọ́n ẹni á wá pàṣẹ fún ẹ wípé ẹ má gbàbẹ̀ yẹn mọ́ o. A person you order around begins Ojú rere ti to order dágbére you nínú ayé around. ènìyàn nìyẹn. That only means that favor has departed Kò ní from dágbére such nínú a ayé person's tiẹ̀. life. Second lesson kí a tó máa lọ second lesson kí ló ti wí. láti kéde ọdún ìtẹ́wọ́gbà. Yes. láti kéde Go ahead. ọdún ìtẹ́wọ́gbà Olúwa. ó sì pa ìwé náà dé. ó tún fi fún ìránṣẹ́. Yes. ó sì jókòó. gbogbo àwọn tó ń bẹ nínú sínágọ́gù sì tẹ́jú mọ́ ọ. ó sì bẹ̀rẹ̀ sí wí fún wọn pé lónìí ni ìwé mímọ́ yìí ṣẹ ní etí yín. Lónìí ojú rere tí mo fi wí tí mo ń sọ lẹ́nu yìí yóò ṣẹ nínú ayé yín. Àmì Jésù. Àmì Jésù. Àmì Jésù. Mo ń gbọ́ ẹ. gbogbo wọn sì jẹ́rìí rẹ̀. ha sì ṣe wọ́n sí. Kí ọ̀sẹ̀ tó parí wọ́n á jẹ́rìí ojú rere Ọlọ́run lára ayé Àmì rẹ̀. Jésù.
Jésù. a sì ṣe wọ́n sí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ tí ń jáde ní ẹnu rẹ̀. Wọ́n sì wí pé ọmọ Joseph kọ́ yìí. Àbórí kò ní connection. Bóyá bàbá ẹ̀ jẹ́ president, He had no bàbá ẹ̀ ní connection. governor, bàbá ẹ̀ ní contact, ọmọ His father carpenter. had no connection. It was just Ẹ the jókòó son ẹ̀yin of ìyá a mi, ẹ jókòó, ẹ jókòó, ẹ carpenter. jókòó, ẹ má bínú. Ọmọ carpenter, It was just ọmọ the son of a gbẹ́gi-gbẹ́gi, mason. ọmọ gbére-gbére. The son of a carpenter. Wọ́n ní ṣé kò ń ṣọmọ ẹ̀ lélẹ̀. Tójú rere tó bá ti bẹ̀rẹ̀, wọ́n máa bẹ̀rẹ̀ pé ta ni bàbá tiẹ̀. When favor begins to manifest, Wọ́n ní, they ask who ṣé kò what your ṣọmọ wọn lineage is driver like. yẹn lélẹ̀. They would Tí bàbá yẹn ask ṣe if driver, you bàbá were yẹn ṣe not gate man. the ordinary driver's son. Ojú rere ni o. It is favor. Kí ló ti wí? Ó sì wí fún wọn pé lóòótọ́ ni ẹ̀yin ò pa òwe yìí sí mi pé Bẹ́ẹ̀ ni. oníṣègùn wo ara rẹ sàn. Ohunkóhun tí àwa bá gbọ́ pé Yes. ó ti ọwọ́ rẹ ṣe Yes. ní Kápánámù ṣé nìyí yìí pẹ̀lú ní ilé ara rẹ. Ó sì wí pé lóòótọ́ ni mo wí fún yín kò sí wòlíì tí a tẹ́wọ́ gbà ní ilẹ̀ bàbá rẹ̀ ṣùgbọ́n mo wí fún yín ní tòótọ́. Yes. Ọ̀pọ̀ púpọ̀ ni ó wà ní Ísírẹ́lì ní ìgbà ọjọ́ wòlíì Èlíjà. Nígbà tí ọ̀run fi sé ní ọdún 3 òun oṣù 6. Nígbà tí ìyàn ńlá fi mú ka ilẹ̀ gbogbo. Gbọ́ dáadáa o ẹ̀. Kò sì sí ẹnìkan nínú wọn tí a rán Èlíjà sí bí kò ṣe sí obìnrin kan ní Sárẹ́fátì ìlú kan ní Sódónì. Àti adẹ́tẹ̀ púpọ̀ ní bẹ ní Ísírẹ́lì nígbà wòlíì Èlíṣà. Kò sì sí ọ̀kan nínú wọn tí a wẹ̀nù mọ́ bí kò ṣe Námánì ará Síríà. Ọ̀ṣẹ́ ọ̀pọ̀ èèyàn ló wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń wá ojú rere. A lot of people in Nigeria seek God's favor. Ọ̀pọ̀ èèyàn ló wà ní Nàìjíríà A lot of people in tó ń wá ipò Nigeria president. want to become the president. Ẹni tó wà wá rárá, The man who does not even want it at Ọlọ́run all. wá rán ojú rere sí i. God sends favor to him. Nǹkan tó wá tó yẹ kó wá sí ìmúṣẹ nínú ayé rẹ. Ojú rere Olúwa yóò wá orí pẹ̀lú rẹ̀. Jókòó, òpó mélòó ló wà nílẹ̀ Sáfárátì? Ó wá lọ rán èèyàn kan péré, Ọlọ́run wá lọ sílé èèyàn yìí. Námánì Naaman ó ní adẹ́tẹ̀ ènìyàn ni. was a leper. Ṣùgbọ́n Ọlọ́run ò ránṣẹ́ sí gbogbo àwọn èèyàn, òun nìkan lọ́lọ́run ránṣẹ́ yẹn sí. But if God didn't send Ọlọ́run ò a rán message to any ẹnikẹ́ni, other kò rán person Ọbásanjọ́ but him, sẹ́nikẹ́ni, Jonathan ló rán sí. has not sent Obasanjo to anyone but Èèyàn kan tí Jonathan. Ọlọ́run rán sí ọ, Olúwa yóò mú yín pàdé lọ́sẹ̀. Sórí tí máa sọ fáwọn ẹlòmíì máa ní àwọn kan sórí gbogbo ẹni tó wọ aṣọ ìkọ́ ló ní ó lọ́mà o. Aláwọ̀ òkú mi àdé táì á máa sòyìnbó, kò tí ì yẹ aláwọ̀ òkú dẹ̀ ni o. People are not Wọ́n ẹ̀ tí ì actually gbé as lọ okay sí as they pretend to be. ìbẹ̀rẹ̀ tí máa ń wọ àwọn wèrè yẹn ẹ ṣe o. Wọ́n ẹ̀ tí ì gbé lọ sí ibi táwọn ẹgbẹ́ ẹ wà. They have not Òun taken such tiẹ̀, a person to the neuroscientist wèrè aláṣọ ni. hospital. It's just a Òun ní man who tiẹ̀, is clinically wèrè tó depressed. kọ́ ilé, Is a madman who builds houses. wèrè tó ń sòyìnbó, wèrè tó lọ sí skul. A madman who is educated and speaks English. O bóyá bá mi yẹn, wèrè tó ti lọ sí skul. An educated So gbogbo ẹni tó madman. ń wọ aṣọ tó nọ́mà kọ́ ló nọ́mà o. Not everyone who is well dressed is normal. Wà á ní tọ́lọ́run bá ti àbí tí èèyàn bá gbé ẹni àbí bá lè ṣe ń pè é, tí èèyàn bá kàn ká kinní kan, Ọlọ́run á tẹ rọ́ọ̀gì. Àbí bẹ́ẹ̀ kọ́? Bàbá ńlá F9 ló gbà ń bẹ̀. Ó lè jẹ́ èèyàn kan tí Ọlọ́run rán ẹ sí, lèṣù ti lù ẹ́ sí láti rí fín. It might be the person who is supposed to favor Bọ́, you. You have done something wrong. Kòfó Akérèlé dà, Sẹ́nitọ́ Kòfó Akérèlé tó ṣe deputy governor Tinubu òun dà. Where is Koforola Akerele now? Ìyà tó ń jẹ́ kò lè rẹ́sì 50,000. Ọlọ́run dáríjì. She can't even afford to raise 50,000 naira now. Kò lè rẹ́sì owó kankan. She can't afford to raise anything right now. Lọ́wọ́ Abíọ́dún
Ogunlẹ̀wẹ̀ ṣé Ogunlẹ̀wẹ̀ ni láti kò tó wá ṣe no not Ṣẹ̀yẹ tó wá ṣe deputy governor tí Tinubu package ní last minute. Fẹ́mi Pedro. No kí lẹ́yìn mọ̀ à ń sọ̀rọ̀ current affairs ẹ̀ ń sá sí. Well Abiodun ló ń jẹ́ Abiodun Kòròdú ló ti wá short ban ó ní AD chairman we are giving you history ṣé máa fara balẹ̀ nígbà tá a mọ̀ dáadáa ní. Ó wá lọ mú kó ronú sí o wọ́n á ní wá ṣe deputy governor oṣù mẹ́ta nísìnyí olólọ́pàá state ń fún lówó ó ní gbogbo nǹkan Fẹ́mi Pedro ó ti broke o kò fún Akérédé ó ti broke pátápátápátá kò ní tọrọ lọ́wọ́ nítorí pé Tinubu ni aláàánú wọn. Because Tinubu was their beneficiary. Ó nìkan lọ́rọ̀ sí wọn. It was sent to them by God. Wọ́n abàjà wọ́n bá láàánú wọn jà. Ọlọ́run ṣe wá tẹ́rọ̀gì fún wọn. Why can't àwọn tó tún lè kanná tó tún ní fọ̀ tó ní connection tún ní o. And they have all sorts of connections. Ó gbọ́ mo sọ ni mo tún fẹ́ dárúkọ èèyàn kan Sàsọ́rẹ́ special adviser on kí lè ti ń pè kíní nọ́mbà yẹn nígbà Ọbásanjọ́ special adviser kan náà gbé fún sórí tó bá rí ń sìn kò lè rí sí $10,000. A particular former adviser in Obasanjo's regime cannot afford to pay $10,000 naira now. Ọlọ́run ti yọ aláàánú ẹ̀ kúrò nípò. When God has taken kò sẹ́nikẹ́ni tó tún lè ràn away lọ́wọ́ mọ́. No one else could favor ohun him. téèyàn yàn mọ̀ nìyẹn. That is what we do not understand. Àwọn máa pò òwe tó máa ń rán ìrànṣẹ́ wọn ayérayé. Àní èmi kẹ̀ tọ́lọ́ bá ti àbí téèyàn bá ti ká kinní kan Ọlọ́run á tẹ́ kápẹ́ẹ̀tì àti rọ́ọ̀gì fún ẹ. Some proverbs are actually wrong. Inú ẹ àkọ́kọ́ máa pọ́n lábẹ́ báyìí bẹ́ẹ̀ tó lo dáì tó bá ti ń pọ́n lábẹ́ abẹ́sí ni máa white. Kó tó mọ̀ ẹsẹ̀ ẹ ti ń là kó tó mọ̀ o ti ń rùn kó tó mọ̀ o ti finish. Such a person it stinks at first before it becomes a. Aláàánú kan ni Jonathan rí. Jonathan had only one aláàánú kan péré ló ní. Just one person was there to help tó him. gbé síbẹ̀. And he puts him in that position. Àbẹ̀kọ́. Aláàánú kan ní Tinubu rí njọ́ yẹn lọ́hùn. Fúnṣọ́ Williams ló wọlé ẹ̀yin ọmọ ní. Tinubu was only favoured by mo sọ fún yín báyìí kẹ́ mọ̀. Fúnṣọ́ Williams was the one who won the elections. Òun ló wọlé. Ṣùgbọ́n Williams who won. Chief Ayọ̀ Adébánjọ òun ló dúró bí aláàánú fún Tinubu. But Chief Ayọ̀ Adébánjọ favoured. Bàbá ìnàkí yẹn ò dúró sẹ́yìn yẹn bàbá ìnàkí tó ti kú yẹn Adésọ̀yà kò dúró sẹ́yìn yẹn ẹ̀yin Fúnṣọ́ ló tòsí ó bá change ẹ̀ Chief Ayọ̀ Adébánjọ ní chairman gbà yẹn ó ní wọ́n ní èèyàn méjì ló sign ó wá ní pé òun lòun sign tí Tinubu yẹn pé Tinubu yẹn ló wọlé orípa láàánú ẹ̀ ni. Tinubu was greatly favoured during the election. Tinubu ò rí mọ́ o ṣùgbọ́n lòun lò ó láti gbé sí ipò yẹn ó dó bí aláàánú fún. But Baba Ayọ̀ Adébánjọ. Eléyìí kò ṣe gbogbo wọn ṣe bá sọ fún yín nǹkan tá a mọ̀ dáadáa ní o nílé ẹ̀ ó máa wá ń gbà yẹn èmi náà sọ bàbá mi ní Fúnṣọ́ ni ẹ mú wọ́n lélẹ̀ wọ́n ló ṣọmọlúwàbí ẹ̀rí tó bá ti wá á kó 250 fún àwọn bàbá yẹn 500 tí Fúnṣọ́ bá ti wá á máa sọ pé òun máa túlù ṣe á máa sọ̀rọ̀ gentle pẹ̀lú rògbòn púpọ̀ báyìí á máa sọ̀rọ̀ gentle ìyẹn á máa sọ ayọ̀ bàbá ẹ̀rín bá mi fún wọn 250 500 nígbà yẹn owó ńlá ni o 1 million àwọn abúṣẹ́ ní Pepsodent ọmọ Pepsodent bó ṣe ń rí. He gives them so much money and they begin to. Aláàánú náà ń pè yẹn. That is what aláàánú náà ń pè. Báláàánú bá dé aláàánú ẹ̀ tó bá dé ojú ẹ̀ aṣú boldly a máa ní ìwọ̀gàn lòún fẹ́. When the man God sends to you comes, he sees the best. Kò ń ṣe bí tá à ń bọ̀ dé o à ń bọ̀ dé o lè ṣe gómìnà Lagos State. Èmi mò ń sọ bẹ́ẹ̀ Olúwa ló sọ fà wá àwọn ò sọ̀rọ̀ ẹnu kí lẹ́yìn mọ̀ ní Nàìjíríà ẹ̀ ṣẹbẹ́ kan ń tẹ̀lé nǹkan tẹ́ bá ti ń gbọ́ lẹ̀ ń kà gbogbo nǹkan tó wà nínú ìwé ìròyìn kan ló rí bẹ́ẹ̀. Not everything in the dailies are real. àbí bẹ́ẹ̀ kọ́ Akínolú Tinubu sọ fún Akínolú ní lọ sọ fáwọn èèyàn ìyẹn náà wàá gbẹnu jáde
aláàánú ni sórí tí ìkànnì bá fẹ́ ṣẹlẹ̀ connection kan mọ́ connection kan mọ́ connection kan mọ́ connection kan yóò sọ ẹ́ di olóore. àní ìwọ yóò fi rí ojú rere Olúwa. o gbọ́ ojú rere. kí ni ẹ ti borúkọ ẹ Bukola Saraki ló sọ Sanusi di governor CBN òun nìkan ṣoṣo. Bukola Saraki made Sanusi the governor. Wọ́n fẹ́ mú ọ̀tọ̀lẹ́ntọ́ fẹ́ mú bẹ́ẹ̀ 5 minutes to ní ọ̀sán ọjọ́ yẹn I think ọjọ́ Thursday náà announce ẹ̀ ni wọ́n Saraki change ẹ̀ ó ní ó sọ fún yàrá ó ní ẹni tó máa ṣe lélẹ̀ ẹni ló dáa jù. Ojú rere ni ojú kí ni mo pè fún ẹ yẹn. But Sanusi found favour. Tójú rẹ bá ti wà tọ́lọ́ bá ti wà lára ẹ sórí àwọn tó fẹ́ nǹkan tó mọ̀ wọ́n máa ní pé ìwọ ló lè ṣe jù. When you are favoured, people begin to think. Àdúrà mi fún ẹ nísinsìnyí ni wípé ojú rere tí àṣàsí ò lè mú tí àránsí ò lè mú tí ẹ̀fọ́ ò lè mú tí èdè ò lè mú Olúwa sojú rere kalẹ̀ sí alára. Ó yá béèrè fojú rere lọ́dọ̀ Ọlọ́run béèrè fojú rere ojú rere tí kò ní talisman tá à ń forúkà wọ̀ tá à ń fọṣẹ wẹ̀ tá à ń fi tùràrí wẹ̀ tá à ń fo òróró wẹ̀ tá à ń fomi yàsímọ́ wẹ̀ tá à kí n lo nǹkan kan lé lórí ojú rere láti ọ̀dọ̀ Ọlọ́run. Jésù Olúwa wa nípa ìfẹ́ olùgbàlà kí o sì gan. Ojú rere rẹ̀ kí padà kí o sì gan. Agbẹ́kẹ̀lé Ọlọ́run dùn ìfẹ́ nínú Kristi lérè èyí sísọ wà ní mímọ́ kó lè sí gan. Mo gbà ní àdúrà fún ẹ gbogbo ìrìn àjò ẹ títí láéláé ó máa bójú rere Olúwa pàdé. Àmì yẹn kéré gbogbo ìrìn àjò ẹ títí ayérayé ó máa bójú rere Olúwa pàdé o. Bẹ́ẹ̀ ló máa rí. Ó ti rí bẹ́ẹ̀ o. Jésù Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Sórí mo fẹ́ kó ṣe kinní kan báyìí. Sórí ojú rere ó máa ń wá ènìyàn kiri ni. Lọ bá ẹnikẹ́ni tó bá wù ẹ́ kò ránjú mọ́ báyìí pé èmi ti rójú rere gbà ṣáájú ẹ. Àti